tó o bá fẹ́ gbádùn ìyàwó ẹ̀ dáadáa ẹ má fi ṣiṣẹ́ kíṣẹ́ o, ẹ dẹ̀ má fi lò ó fún obìnrin olóbìnrin. tó o bá lò ó fóbìnrin olóbìnrin ìwọ lọ́lọ́run ó bi léèrè o. ọba tí èsì kì í léèyàn tí fi mú yàn ni. tẹ́ bá lọ́lọ́run ó mú ọ tó ń wẹ̀yìn ò ní lé ọ ní tí ó fi mú ọ ń bẹnú àgọ́ ara rẹ. ìdájọ́ sì pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba. wò ó ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. a lè torí pé àwọn èèyàn kéèyàn pọ̀ nínú ayé ká má fi n tó lè wúlò fáwọn olóríire sórí ilẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó yẹ ká fi síta ṣùgbọ́n àwọn èèyàn máa ń sin nǹkan lò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọ̀ máa ṣe tiwa. ẹ wò ẹ lọ wá oje làpálàpá pupa àti làpá funfun ẹ gbà sínú ìgò kan láàárọ̀ kùtù àì ẹ lọ máa kan orí làpá ẹ gba oje rẹ̀ sínú ìgò ó ṣòro gbà. tẹ́ ẹ bá ti gba oje làpá pupa àti làpá funfun sínú ìgò ẹ da oyin díẹ̀ mọ́. ẹ wá imí aláǹgbá funfun tí máa ń bẹ nínú imí aláǹgbá. tó o bá wo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ ilé tàbí orí blọọkù ó rí àwọn aláǹgbá tán máa ń yàgbẹ́ síbẹ̀ dúdú àti funfun yẹn gangan ló need. ẹ wá lọ kó kúnná kó dà mọ́ oyin àti oje làpálàpá yẹn kó rò papọ̀. Allahu Akbar, Allahu Akbar. tó o bá ti lọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó rò papọ̀ nínú ìgò yẹn tó bá ti dàsìkò tó fẹ́ ṣe sáà ní pẹ̀lú ìyàwó rẹ̀ ìwọ gbìyànjú mú. èyí tí ìyàwó rẹ̀ máa ń pè mí èyí gbádùn ẹ̀ ara máa ń ní mí ẹ̀ wò òun èyí tí ẹ̀ gbádùn ẹ̀ náà lóyún máa ń dìjà wọn pẹ̀lú mójò kọ́kọ́ rẹ̀ ó wò ta. ìwọ náà tiẹ̀ máa gbádùn bó bá ti ń wojú ìyàwó ẹ̀ jẹ́ kínú ẹ̀ dùn, jẹ́ kínú ìyàwó ẹ̀ máa dùn kínú tiẹ̀ náà dẹ̀ dùn sí. wá mú kinní oyin yẹn fọwọ́ ro gbogbo ẹ̀ papọ̀ rọra fi ra nǹkan ọmọkùnrin rẹ̀ níwọ̀nba náà ni kó wá wọlé tọ̀. ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kálẹ̀ kan lọ́mọ ẹ̀ ṣe ọ̀fẹ́ ẹsẹ̀ méjì abẹ́ mẹ́ta o torí ó gbádùn rẹ̀ púpọ̀. ìní sọ fún àjùbá ń lọ ẹ má jẹ́ kí ilé yín ó dàrú nípa àìsúnmọ́ra ẹni. ẹlòmíì yóò fi ìyàwó rẹ̀ sílẹ̀ nù ilé kò ní súnmọ́ á dẹ̀ kí ọkọ̀ mọ́lẹ̀ á lọ sábùjá nítorí àlè. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àlè míì wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan sára débi wípé ọkùnrin tán bá gbámú kò tiẹ̀ ní rójú ìyàwó ilé wọn mọ́. ẹ̀yin náà lò yìí wò fúnra yín ọlọ́run ọba ó dúró tì yín. nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08037199363. ẹ lọ wá ọ̀gẹ̀dẹ̀ abo ẹ jẹ́ kó wà nínú ilé wa lásìkò yìí a lè sọ sínú yàrá wa. ẹ sì já lọ wá tàgíìrì ká sọ òun náà sínú ilé wa kó máa yí lọ kó máa yí bọ̀. lágbára ọlọ́run ìgbóná kò ní wọlé wa ìta ò ní wọbẹ̀. albarkola al-Qur'an. tàbá wá fẹ́ prevent ìta dáadáa ẹ jẹ́ ká lọ wá èpo ọ̀gàn o ká kó sínú pot ká lọ wá ewé méṣú tá ń pè ní ewé rẹ́rìn-kòmí. àwọn kan tó ń pè ní ewé apàṣà. ewé yẹn máa ń ní òdòdó funfun lórí. ẹ mú ewé yẹn náà ẹ tú tẹ bá tú ẹ sínú dáadáa tòun àti gbòǹgbò rẹ̀ ẹ kó lérí èpo ọ̀gàn ó yẹn. ẹ wá ọ̀gẹ̀dẹ̀ abo bíi 3 àbí 4 tàbí 5 ẹ rẹ́ wẹ́wẹ́wẹ́ kò bá ṣe dúdú kò bá ṣe èyí tó ti pọ́n ẹ dà lé lórí. lẹ́yìn ìgbà yẹn ẹ wá lọ wá ata àjọsì tó lè kún salt cup tí wọ́n máa fi mu schnapps táwọn tó máa mu tí máa ń lò. ẹ dá ata àjọsì kó kún ẹ wá dà sójú ọlọ ẹ lọ kó kúnná ẹ dà lé lórí. ẹ lọ ni o ẹ máa lọ ni kì í ṣe pé ẹ máa dà sí ní kóró o. ẹ wá gbé kaná kẹ́ ṣe é kó jìnnà
ẹ máa mú bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́. Gbogbo ọ̀nà ọ̀fun ń dùn mí, àyà ń ta mí, ibà kan mú mi, n lè jẹun, kinní kan ń ṣe mí ni. Ẹ dákun, ẹ gbìyànjú kẹ́ ẹ lò wò. Ẹ máa mú láàárọ̀, ẹ lè mú lọ́sàn-án, ẹ lè mú lálẹ́, ẹ lè mú láàárọ̀ kẹ́ ẹ máa mú lálẹ́. Ṣé ká mú ní gbígbóná? Ẹ rí tá làágùn, ká wòtọ̀ tá a máa tọ̀. Á dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Lẹ́yìn èyí, ẹ tún lọ wá ẹja àrọ̀ fún ìgbóná, ẹ̀rọ ìgbóná. Ẹ wá ẹja àrọ̀ tútù. Ẹ wá ewé àjẹ́ ọ̀bàlẹ́ tán ń pè ní afẹ́lóru. Ẹ wá kó pọ̀ àti iyọ̀, ẹ jó papọ̀. Tẹ́ ẹ bá ti jó tán, ẹ dà á sínú epo pupa. Ẹ máa lá ní gbogbo ìgbà. Téèyàn bá ń lá, Ọlọ́run ó láàyàn nínú ìgbóná. Gbogbo scabies ni, rashes ni, ẹ lò wò. Ọlọ́run ó ṣe ìwòsàn fún yín. Ọba tó ní ìwòsàn lọ́dọ̀ yóò ṣe ìwòsàn fún yín, yóò sì là yín. Ẹ má gbàgbé nọ́mbà mi 08037199363. 08037199363. Ní ìparí lórí ìgbóná, tí ẹ bá ń wá egbògi tẹ́ ẹ lè lò, ẹlẹ́ẹ̀kẹta nìyí. Ẹ wá ewé ọ̀dúndún, ewé tẹ̀tẹ̀ àdáyébá tí máa ń ní ẹ̀gún lára báyìí. Ẹ já kẹ́ ẹ tú ti gbòǹgbò ti gbòǹgbò. Ewé àbámọdá, ẹ tú òun náà ti gbòǹgbò ti gbòǹgbò. Ewé erinrin, ẹ tú òun náà ti gbòǹgbò ti gbòǹgbò. Ewé pèrègún, ẹ gé díẹ̀ ńbẹ̀ kó náà pọ̀ díẹ̀. Ẹ wá jó gbogbo ẹ̀ papọ̀. Ẹ dà á sínú epo pupa. Inú epo pupa ẹ máa lá. Ó dára fún ìgbóná. Kò ní jẹ́ kí ìgbóná ó mú wa. Kò dẹ̀ ní jẹ́ kó mú ọmọ wa. Lágbára Ọlọ́run, àlàáfíà la máa fi lo ayé. A ní fìnira lò ó. Tí ìgbóná bá mú yàn, ó máa ń jẹ́ nǹkan tó lágbára kéèyàn sáré lọ gba abẹ́rẹ́. Torí àìsàn tó burú tó ò sí. Ọlọ́run ní dẹ ìgbóná sí wa. Tí ìgbóná bá mú yàn, ó lè tọ́nu brain èèyàn tó ń tẹ ọmọ sọ kàtàkàtà. Ọlọ́run ọba tó ní ìkápá ayé àtọ̀run yóò là wá ń bẹ̀ o. Àsìkò yìí wẹ́dà gbóná, gbogbo ẹ̀ ló dẹ̀ rí bó ṣe rí. Immunity àwọn èèyàn ti low ló jẹ́ kí n fún yín ní egbògi yìí. Ẹ ṣe ti ọlọ́gànwó yẹn, tí ẹja àrọ̀ yẹn ẹ ṣe, tẹléwé ọ̀dúndún yìí náà ẹ ṣe. Ẹ ṣí pamọ́ sílé. Ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ọlọ́run ó ṣàánú fún wa. Àánú Ọlọ́run, àtìlẹ́yìn Ọlọ́run, àránṣẹ́ Ọlọ́run, Ọlọ́run ó jẹ́ kó máa bá wa o. Ẹ lo oògùn tí mo sọ fún yìí lórí ti ìgbóná àti kọ́nà ọ̀fun máa dùn yàn, àti kéèyàn má lè gbé nǹkan mì, àti kó dàbí pé nǹkan nà mọ́ èèyàn lọ́nà ọ̀fun. Ẹ lò wò. Ọlọ́run ó ṣàánú fún wa. Èyí tí mo dẹ̀ ní kẹ́ ẹ lò láàrin ọkọ àti ìyàwó kẹ́ ẹ fi gbádùn ara yín, ẹ lò yẹn náà o. Ọlọ́run ó ṣe dáadáa pẹ̀lú yín o. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.